ìyá bàbá Jesse kan tó kú ẹ ti máa wọ bẹ́ẹ̀dì onígi fọ́kànnà yẹn ẹ mọ nẹ́ẹ̀tì tó máa ń dàbò tó ní jẹ́ kẹ́fọ́ wọlé ṣẹpẹtẹ́rì ọwọ́ pé white ìpéjọpọ̀ white ó rí kùpìọ́n white àwọn ní 25,000 30,000 wọ́n kún balógun ó rí kùpìọ́n white owó amúnẹ́ẹ̀tì tó fi ń bo bẹ́ẹ̀dì láyé àtijọ́ wọ́n wá fi yẹn rán skirt and blouse fún ẹ. Ìyábọ̀ Òjó fake life ló ń live. Arábìnrin yìí tí a ń pe orúkọ rẹ̀ ní Bukky Jesse òun ló sọ ọ̀rọ̀ yìí nínú fídíò tí ó ṣe tí a ń wò lọ yìí. Ó ní gbogbo àwọn aṣọ tí ó wà wípé kò rí nǹkan kan níbẹ̀ láti rà láti fi rán aṣọ white tí ó rán yìí. Ó ní aṣọ bẹ́ẹ̀dì ni wọ́n fi rán up and down fún. Ó ṣàsọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú fídíò yìí. Àgbọ̀n kún àbọ̀tún kún. A ó máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ nísìnyí. Ó ti yá. Tí gbogbo yẹn wá tẹ̀ máa condemn ìdíbíà bíi ti ẹni ìwọ tó lè mọ́ tí ò lè di lémú bíi tèmi báyìí èmi ò tẹ́ sọ pé mo fẹ́ di lémú ẹ fi mí lẹ̀ báyìí táwa Kálítù mo bólúwa dúró ni Ọlọ́run ni mo rọ̀ mọ́ tí bá ṣáà ti ń gbàdúrà ó ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ ó ń gbọ́ ó ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ ó ń gbọ́ ìyẹn lèmi fẹ́ láyé mi I am fulfilled so kó tó kọ́ ti fídíò ìsọ pé mi náà lọ́kọ ṣó mọ̀ pé mi it's not my priority tó bá ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ mo dẹ̀ máa advice gbogbo ẹ̀yin single term all the single ladies wọ́n náà all the single ladies wọ́n náà ẹ bọ́ síbí gbogbo pé mò ń wá ọkọ yẹn ẹ jẹ́ kó stop ní 2025 ìmí inú yín Ọlọ́run ò kọ dúdú mọ́ òyìnbó ló kọ mọ́ tẹ́ bá dẹ̀ pàdé òyìnbó gidi oh Jesus Christ ọmọ àgbẹ̀ ṣẹ́ṣọ́ ni Mary strict relationship search yẹ sí dúdú nìkan abẹ́gbọ̀n mi exploit ẹgbẹ́jà lọ Ghana ẹgbẹ́jà lọ Côte d'Ivoire ẹgbẹ́jà lọ sí ìlú òyìnbó Europe ṣùgbọ́n because many of you àtẹ̀yìn single parents bíi tèmi ẹ ti dúró lórí pé dúdú ni o máa gbádùn tí bá fẹ́ dúdú ṣe fẹ́ gbọ́ tó bá fẹ́ òyìnbó tó nífẹ̀ẹ́ òyìnbó tẹ kò nífẹ̀ẹ́ méjì náà gbogbo nǹkan tó bá fẹ́ ló máa bẹ́ẹ̀ fẹ́ gbogbo nǹkan tó bá fẹ́ ló máa bẹ́ẹ̀ fẹ́ 2025 yìí mo fẹ́ bá yín máa ṣèyàwó mo fẹ́ lọ pátì mo ti run létó mo fẹ́ bá yín lọ pátì ẹ fún mi ní invite mo ní kó lọ fóyìnbó tó ń gba Jairo make it make sense mi ní kó lọ fóyìnbó tó ń gba Jairo mi ní kó lọ fóyìnbó tó ń sun títì o ìtorí gbogbo èèyàn ọmọ jàpá àwọn ọmọ òyìnbó yẹn àwọn òyìnbó tó ń sun títì yẹn ọ̀nà ọ̀dọ̀ yín wọ́n fún yín lóyún ẹ̀rọ bẹ́ẹ̀ má gbàwé a ṣe yín bí this is not my real face bí Trump mi ní ká lọ bóyìnbó tó ń sun títì tó ń wà homeless o tá a bá sọ̀rọ̀ òyìnbó ó ní kàtígórì o ṣé ń gbọ́ mi o dẹ̀ ní rí wọn títì ẹ̀yin tẹ́ ń gbé lóyìnbó ẹ search wàá rí wọn ní kí lè má pè bí restaurant mi sọ restaurant bí tó jẹ́ pé àwọn tó máa mutí tó máa tọ̀ sára tó máa bì no dress the way you want to be addressed má dúró dẹni tó máa gbé ẹ lọ ìjọ Friday wàá ti wo posh restaurant lọ́jọ́ kò síbẹ̀ kó máa sip ṣé ń gbọ́ mi mo tún mú yẹn wá fún yín o I bring you good tidings ìtorí mo bá yín gbàdúrà kẹ́ má rí kẹ́ bímọ mi gbọ́dọ̀ má gbàdúrà kí má gbàwẹ̀ kẹ́ má sọ pé dúdú kan ni mò ń fẹ́ pupa kan ni mo mi ní kó lọ sí pọ́ọ̀bù àbí ilé ọtí tó yẹ pé ọ máa mutí ọmọ máa bí o mi ní kó lọ síbi tó ti wo fútbọ́ọ̀lù o abẹ́ ẹ̀gbọ́n mi kò dé ṣe pé máa dúró kọ́ tó wá ra nǹkan fún ẹ kò ké pé kòkò jókòó síbẹ̀ wá ti look wá ti dress wá ti wọ you know
wá ti múra bó jẹ́ jean ẹni bó jẹ́ you know òyìnbó gbogbo pé designer àbí pé ó múra kó kọ́yàn síta kò rán tọ́lọ́ bá ti pè ń tẹ̀ tó wá dẹ̀ ń lọ gbàwẹ̀ àtàdúrà wọ bẹ̀ ni ẹ gbé orí yín sókè yẹn nànà ẹ gbé orí sókè kẹ sílẹ̀kùn fún mi ẹ wá fún mi ṣé ń gbọ́ mi ẹ wá fún mi ní rest ẹ wá fún mi ní kíní ṣé ń gbọ́ mi ṣá kò ṣe pé ó máa lọ bẹ̀ tó máa lọ jókòó tó máa jókòó tó ní ra nǹkan kan